Ẹ ǹlẹ́ o gbogbo ilé, ṣàlàáfíà lẹ́wà. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Báwo lójú ọjọ́? Báwo ni iṣẹ́? Báwo ni ilé? Mo wá kí yín, ẹ káàbọ̀ lénìí. Lójú èní kí la fẹ́ sọ nípa ẹ̀? Mo wá fẹ́ sọ nípa àwòkọ́ṣe, èyí tí àwọn olóyìnbó ń pè ní role model. Ta ni wọ́n fi ń ṣe àwòkọ́ṣe nínú ìgbéyàwó ẹni, nínú iṣẹ́ ẹni, nínú ìlépa ní ìgbésí ayé ẹ? Àwọn wo ló ń wò ní àwòkọ́ṣe? Àwọn ẹlòmíràn wà, wọ́n ní ìyá àti bàbá tí wọ́n ti wà papọ̀ fún 30 ọdún, fún 40 ọdún, fún ọdún gbọrọ. Àmọ́ nígbà tó bá fẹ́ sọ nípa ìgbéyàwó, orí social media ló máa sọ nípa ẹ̀. Lágbájá àti lágbájá ti jà, tàmẹ̀dù àti tàmẹ̀dù ti jà, lágbájá àti lágbájá ni role model mi nípa ọ̀rọ̀ ìgbéyàwó. Àwọn òbí ẹ méjèèjì tó wà nílé, ṣé wọn kì í ṣe role model? Ṣé o lè fi wọ́n ṣe àwòkọ́ṣe? Àwọn tó yẹ pé o mọ ìwọlé, o mọ ìwòde wọn, o mọ bí wọ́n ṣe ń ṣe, o mọ bí wọ́n ṣe ń jẹ, bí wọ́n ṣe ń mu. Ó fa àwọn yẹn sílẹ̀, o ò fi wọ́n ṣe role model. O wá mú àwọn tó yẹ pé orí social media ló wà, tó yẹ wípé àwọn nǹkan tí wọ́n fẹ́ kẹrí ló máa jẹ́ kẹrí. O mú àwọn yẹn, o fi wọ́n ṣe àwòkọ́ṣe. Àbí ìwọ ọ̀rẹ́ mi ni ò ń tajà, bó ṣe wá ń tajà yẹn, o wá wò pé lágbájá náà ó ń ta irú ọjà bẹ́ẹ̀ yẹn lórí social media. O wá ń wò pé bó ṣe ṣe ti tẹ̀lélẹ̀, ọjà yẹn ló ń tà, òun ló fi kọ́lé, ọjà yẹn náà ló ń tà, òun ló fi ra mọ́tò, ọjà yẹn náà ló ń tà, òun náà ló fi ń travel lọ sí Dubai, tó fi ń lọ sí UK. Ará àdúgbò tó ń ta ọjà yẹn, ọjà kan náà, mélòó ni wọ́n ti travel out? O wá fún àwọn yẹn sílẹ̀, o ò fi wọ́n ṣe àwòkọ́ṣe. Àwọn tó yẹ wípé o ò mọ ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn, o ò mọ ohun tí wọ́n ń ṣe lẹ́yìn, o ò mọ àwọn ohun tí wọ́n fi ń tẹ nídìí, tí wọ́n mú ọjà kékeré tí wọ́n ń tà yẹn, tí wọ́n tì yẹn síwájú, tí wọ́n ṣe bí ẹni pé ọjà yẹn náà, òun náà ló ń fún wọn lówó. O wá mú àwọn yẹn ló wá fi ń ṣe àwòkọ́ṣe. Àwọn tó wà láyìíkẹ́ tó yẹ wípé wọ́n ń ṣiṣẹ́ kárakára, ọmọ orú iṣẹ́ tí wọ́n ń ṣe. Àwọn Yorùbá sọ wípé àtẹ́lẹwọ́ ẹni kò kí ń tan ní jẹ. O mọ orú iṣẹ́ tó ń ṣe, o mọ bí wọ́n ṣe ń lọ, o mọ bí wọ́n ṣe ń bọ̀. O ò fi wọ́n ṣe àwòkọ́ṣe o. Tó bá wá yá, tọ́jà ò bá tà, àbí ọjà wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n ń tà yẹn tó dẹ̀ mọ bó ṣe ń tẹ nídìí, ìwọ á máa wò pé ṣé mo wá lè ra mọ́tò nínú ọjà yìí ni? Ṣé mo lè lọ sí Dubai nínú ọjà yìí ni? Nínú ọjà kéékèèké tí wọ́n ń tà yẹn náà, o mọ̀ wípé èrè kéékèèké tó wà ńbẹ̀ ó dára. ń sọ wípé òkèlè gbígbẹ ohun tàlàáfíà ó dára ju ọ̀rá àgbò lọ pẹ̀lú wàhálà. Fi àwọn ará social media sílẹ̀, wo àwọn ènìyàn láyìíkẹ́, àwọn tí ìwà wọn dá, àwọn tí o mọ wípé iṣẹ́ ọwọ́ wọn òun ni wọ́n ń jẹ. Mú wọn kó fi wọ́n ṣe àwòkọ́ṣe. Má gbàgbọ́ gbogbo ohun tó bá ń rí lórí social media o. Eléyìí ni ìmọ̀ràn tí mo fẹ́ fún ẹ. Nítorí ìdí èyí, tó bá rí ìgbéyàwó tó ń ṣubú lulẹ̀, torí ìgbéyàwó tó ń fò látòkè tó ń jábọ́, torí ìgbéyàwó tí wọ́n ṣẹ̀ ṣe láàrin ọ̀sẹ̀ kó tó pé celebrity mi dẹ̀ ni wọ́n o, àwọn dẹ̀ ni mo fi ń ṣe àwòkọ́ṣe o. O mọ ohun tí wọ́n ń là kọjá, àmọ́ wọ́n gbé picture síbẹ̀, wọ́n máa bóyín, wọ́n máa ṣe bí ẹni pé bẹ́ẹ̀ náà ló ń dùn. Wo àwọn òbí ẹ nílé, wo àwọn tó wà ní àyíká ẹ, wo bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn, àwọn tí ó dára tí a lè fi irú ìwà wọn tọrọ. Mú wọn kó fi wọ́n ṣe àwòkọ́ṣe èyí tí ó dára. Eléyìí ni ìmọ̀ràn tí mo fẹ́ gbà ẹ́ léni. Má gbàgbé láti share fídíò yìí, kó dẹ̀ tẹ̀lé mi ní Facebook Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà o, a ò ní pàdé ayọ̀.